Káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi bàbá. Nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Etí tẹ́ máa fi ń gbọ́wọ́ mànídì láṣẹ Èdùà, ojú tẹ́ fún rí wa náà. Kò sì tún ní fọ́ ẹ ò ní róhun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, ọmọ Adéyẹmọ, ìbà ẹ 1 million ní gbogbo ọ̀nà. Nítorí wípé ìdí tí mo fi máa ń dúpẹ́ tí inú mi fi máa ń dùn tí màá fi ń kí ọmọ Adéyẹmọ ni pé ó ti wo ìṣàsùn ìṣòro torílẹ̀-èdè Yorùbá ní. Ó ti rí pé tó bá ti dé pé Yorùbá ní ètò ààbò tó péye, apá máa ká àwọn ará bíi gbogbo àwọn ajínigbé, gbogbo àwọn agbésùmọ̀mí, apá máa ká wọn. Tó dẹ̀ jẹ́ pé wọn ò ní lágbára mọ́ lórílẹ̀ wa. Gbogbo ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ rèé, ìròyìn ìdùnnú tí mo ní kí n sáré gbé yín débẹ̀ sí. Ṣé rí àwọn local security, wọ́n kàn mú achievement lọ ní o. Wọ́n tún ti mú another achievement, ìyẹn àwọn local security. Ọwọ́ ti tẹ ògbójú ajínigbé ọ̀daràn tó jẹ́ pé ó ṣe kíni, ó gbajúgbajà ọ̀daràn tó jẹ́ pé iṣẹ́ tó yàn láàyò òun ni iṣẹ́ ajínigbé. Àwọn ẹgbẹ́ fìjìláńtẹ́, àwọn àmọ̀tẹ́kùn, ẹ ṣiṣẹ́ eléyìí náà nítorí wípé a rí pé ẹ ò sùn lórí ètò ààbò ilẹ̀ Yorùbá. Lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ ti tẹ̀ o, ọwọ́ ti tẹ notorious kidnapper níbi tó jẹ́ pé kódà ẹni tó jí gbé náà tó ti fẹ́ fi gbowó náà ọwọ́ tún tẹ̀ ẹ́. Bẹ́ẹ̀ ni local vigilante group ìyẹn ní Òkè Ọ̀dẹ̀ Ìfẹ́lódù local government area ní Kwara state. Wọ́n ti tẹ̀ o afurasí ajínigbé kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Salem Yusuf. Mo ti mọ̀ ọmọ Fúlàní ni, ọmọ Fúlàní ni. Àwọn Fúlàní ni main problem tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ ni o, ọwọ́ àwọn fìjìláńtẹ ti bà á, kódà wọ́n track ẹ̀ tó fi rí Yusuf mú ni o. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ni pé ó ti pẹ̀lú wọn ṣiṣẹ́ láabi, ó ti pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́ láabi níbi jíjínigbé. Kò kéré o. Ṣé ẹ wá mọ tó fọ́nì jù? Èyí tó máa ń sọ pé ẹni tó bá ti lọ sẹ́wọ̀n ọgbà ẹ̀wọ̀n ó lọ kẹ́kọ̀ọ́ ni, kò ṣe bíi ti Yusuf o. Yusuf ò lọ kẹ́kọ̀ọ́ nítorí pé ex-convict ni, ẹlẹ́wọ̀n tẹ́lẹ̀ rí ni. Gbogbo ọmọ Yorùbá, ẹ jẹ́ ká máa dúpẹ́ Ọlọ́run tún fọ̀ tá a wá hàn tó jẹ́ lára àwọn ọmọ Fúlàní. Láìpẹ́ yìí ó ti lọ ṣẹ̀wọ̀n ọdún méjì tẹ́lẹ̀. Ó ti lọ ṣe ẹ̀wọ̀n ọdún méjì tẹ́lẹ̀ rí tó jẹ́ pé lórí ẹ̀sùn ajínigbé àti ìwà ìbàjẹ́ látọwọ́ àwọn ìwà ìbàjẹ́ táwọn Fúlàní hù. Àṣírí ti wá tí ó ti jẹ́wọ́ o. Ó ti jẹ́wọ́, ó ní lóòótọ́ o, òun ó ṣe kí ni, òun iṣẹ́ tóun yàn láàyò ní iṣẹ́ ajínigbé. Pé iṣẹ́ tóun yàn láàyò pé lẹ́yìn ìgbà tí òun bọ́ nínú ìṣòro àkọ́kọ́ lẹ́yìn ọdún méjì ẹ̀wọ̀n tóun lọ, òun kúkú wá yan iṣẹ́ ajínigbé láàyè. Orúkọ rẹ̀ ń jẹ́ Salem Yusuf. Níbi ó ń gbé ní Babańlá ní pàtì. Ó wá ní sẹ́rí òun pẹ̀lú àwọn ìgárá, àwọn ọ̀daràn kan tí wọ́n pè ní arrogant. Bẹ́ẹ̀ ni òun pẹ̀lú wọn. Ibẹ̀ lòun ti rí àwọn irinṣẹ́ tóun fi lò, kódà ó tún ja ọ̀gá wọn lólè. Ó tún ja ọ̀gá wọn lólè. Àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ bíi Yeti, Abacha àti Smalley, ṣẹ́rí gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ni wọ́n jọ ń ṣiṣẹ́ láabi. Ṣùgbọ́n ọwọ́ ti tẹ̀ o, ọwọ́ ti tẹ Yusuf níbi tí tó ti fẹ́ lọ ṣiṣẹ́ láabi ẹ̀. Ọwọ́ ti tẹ̀ ẹ́. Ṣé wá rí lẹ́yìn ìgbà tó jáde lẹ́wọ̀n, ìmíì tó tún rawọ́ lé yìí, tó tún rawọ́ lé pé kóun tún dá ṣe lẹ́yìn tó ti join àwọn ẹgbẹ́ burúkú ẹ̀ padà. Ibẹ̀ lọ́wọ́ ti tó. ibẹ̀ lọ́wọ́ ti tó kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn local security
wọ́n ń ṣiṣẹ́ gidigidi, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ gidigidi. Àwọn vigilante torí ẹ̀ la ṣe ń sọ wípé iṣẹ́ ráwọn local security ẹ fún wọn ní independence káwọn náà dàgbà, kò ní jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gba àṣẹ àtagbára láti ọwọ́ èèyàn kan. Ẹwọ ẹja kàtẹ́yìn sí àwọn èèyàn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kó wọ́n ní ṣé ẹ rí mùsùlùmí ẹ fura o, àwọn Fúlàní yìí gan ni ìṣòro tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé pàápàá àwọn ìjọba wa ò rí kankan ṣe sí i. Bẹ́ẹ̀ ni wọ́n kàn ní ẹ máa mú èèyàn tó ti ń pààyàn tó bá tún yá ẹ̀ tún sọ pé ó ti ṣí kiri, ó ti ronú pìwàdà ẹ̀ tún free ẹ̀, àbí ẹ̀ tún free ẹ̀ yẹn wá tún bọ́ta tó wá lọ pa àwọn ọlọ́pàá. Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ̀yin ìjọba wa, bóyá tá a bá ti mú èèyàn, bóyá tá a bá ti mú àwọn ajínigbé àbí àwọn agbésùmọ̀bí ká máa pa wọ́n dànù ni, ìyẹn gan ló máa pè láti fi lè jẹ́ kó orílẹ̀-èdè wa náà sinmi, láti fi lè jẹ́ kí Yorùbá gba òmìnira. Ẹ̀yin náà máa gbọ́, a northern notorious kidnapper arrested in Ilorin, Kwara State. Tẹ́lẹ̀ mọ̀ wípé Fúlàní ni ẹni yìí o. Ẹ wo ibi tó fi ń ṣe lé, ilẹ̀ Yorùbá ló wá sọ di ilé. Ẹ wo bọ́lọ́run ó ṣe máa tú àṣírí yín nìyẹn o, bọ́lọ́run ó ṣe máa tú àṣírí yín nìyẹn. Yorùbá nation la fẹ́, ara nǹkan tá a fi ń pariwo pé kẹ́ ẹ fún wa lómìnira nìyà, nítorí wípé ṣé ẹ ti rí pé àwọn local securities wa gan, àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó jẹ́ pé Yorùbá ló ní wọ́n gan, wọ́n dúró ṣémṣém. Torí tá a bá gba òmìnira, gbogbo àwọn nǹkan báyìí la máa ṣe kíni, la máa rí pé ó péye. Ìgbà tí mo sọ pé ọmọdé ẹmọ tí mo ń kì àwọn ọ̀pọ̀lọpọ̀ mi máa ní kí ló dé. Ọlápọ̀ ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀, ó ti mọ̀ pé ojú ọlọ́pàá ò lè ka gbogbo ẹ̀, torí tó bá tiẹ̀ ka gan ìwọ̀nba ló máa ṣe lórí ẹ̀, wàá kọ́ padà gbọ́ pé wọ́n mú wọn filẹ̀. Ṣùgbọ́n àwọn local security àwọn ló ń lè wọgbó, ló ń lè wọ gbogbo kọ̀rọ̀ tí wọ́n fi ń gbá wọn mú. Ṣé ọlọ́pàá ló fẹ́ bẹ́ẹ̀ wọnú gbó? Ọlọ́pàá ló fẹ́ bẹ́ẹ̀ wọnú gbó Sambisa? Ẹ̀wọ̀ ẹ̀yin yá mi bàbá mi, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Bẹ́ẹ̀ ni nílé lóko lọ́nà lẹ́yìn odi, a ti sọ fún yín wípé a ò ní fi àyè gba àwọn Fúlàní mọ́, a ò ní fi àyè gba àwọn Fúlàní mọ́ lábẹ́ bó ti wù kó mọ. Èyí tẹ́ ẹ ṣe lórílẹ̀ wa tó. Ẹ wo ẹ̀yin yá mi bàbá mi, ẹ bá mi like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ sójú ẹ̀jọ́, ẹ jẹ́ yá mi yàn lọ́tún lọ́sì bí Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà. Gbogbo ẹni tó bá láwọn nídé òun máa láwọn nídé bá ó dàbọ̀.